ó ń kọ́ ẹ ṣe gan-an owó ṣe kí ẹ̀dẹ̀ máa fractionize. Ok madam ẹ ṣe gan-an madam. ẹ̀gbọ́n. Kí ló ṣẹlẹ̀? Bẹ̀rẹ̀ fún ẹ̀ bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀ brother? Ẹ̀pẹ̀rẹ̀ fún ẹ̀. Ó ti dọ́gba fún yín. Èèyàn kan ni mo wá sí ibi. Ṣebí ibi báyìí rán pẹ̀lú Èkó. Ibi báyìí gangan ló ń pè lẹ́kọ̀ọ́ Èkó lẹ́wà. Èèyàn kan ni mò ń wá ní ìlú Èkó àbúrò mi rẹ̀. Kò fi orúkọ èmi rán pẹ̀lú Ègùn. Mo rẹ̀ ti pè fún nọ́mbà ìran ní sí mo ti pè fún aago mo ti fún rẹ́pẹ̀ lórí aago kò nọ́mbà yẹn ṣe kiri kò dọ́gba fún network ó kàn sọ pé kò dọ́gba ni kò dọ́gba fún ìyẹn ni mo rò pé mo ti pè láti kan kò tún dọ́gba fún rìn ní ìdẹ́tì rẹ̀ ṣebí ibi rán pẹ̀lú apá àjàó. Ok pápá àjàó lẹ́ ń lọ. ìdòdó ọ̀rọ̀. Ok kí ló wá ṣẹlẹ̀ báyìí? Mo ti wá pè fún àbúrò mi náà ní àtàrọ̀ kò gbé fóònù ṣùgbọ́n mo ń bọ̀ ẹ jẹ́ kí n tó pè rí nǹkan tó sọ fún mi pé kò dọ́gba fún surface kò dọ́gba fún surface máa tún pè lójú rẹ̀ sí. Ọmọ oṣù lélẹ̀ yìí. Ṣe rí i pé kò dọ́gba fún surface. Ẹ mọ̀ ọdún ṣẹlẹ̀ ẹ fún mi fóònù yẹn kí bá yín pè nẹ́tíwọ̀kì ibà yóò wá òkè. Ó yẹ ẹ bá mi pò. Ọmọ ẹ bá mi pò. Kọlu lélẹ̀ yìí wọ́n máa sì máa gbé ní trauma yé ni o. Ẹ sọ pé Ègùn ló bèrè. Hello sáfìsì ibà yóò dà o ẹ kí bá yín súnmọ́ ajú bẹ́ẹ̀ kí n wo sáfìsì yẹn kọ̀sà àdúgbò yìí máa ń rí bákan. Mi ìmọ̀ kan tó máa ń ṣe ìmọ̀ tó máa ń ṣe ìmọ̀. Hello. Irú ọmọ mo wá rèé torí ọ̀nà. Bọ̀dẹ̀ wọ́n fẹ́ wà sí rìn sí. Ìlú náà ó tóbi báyìí rìn sí kí wọ́n wà rí mọ́. Lẹ́nu gbàwo sí gbàwo ẹ ká san o. Ẹ ká san. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ. Lẹ́nu gbàwo tí mo wọlé kí lẹ fẹ́ rà. Ó ti dọ́gba fún yẹn. Ẹ má bẹ̀rù. Ẹ jọ ṣebí bí wọ́n pèrè Èkó. Èkó lẹ wà. So èèyàn kan rí mò ń wá rèébi àbúrò mi rìn ṣebí mo rọ sí apá àjàó. Kí lẹ pè? Apá àjàó. Pápá àjàó. Ìdodo ọ̀rọ̀. Pápá àjàó lẹ sọ di apá àjàó kí lẹ kalẹ̀ wá wá ní. Ṣẹ́rí àbúrò mi kọ̀ wá rí àdúgbò rí pápá àjàó mo ti wá wo gbogbo rọ́ǹbà káàkiri rẹ̀ ṣùgbọ́n gbà tí mo ń bọ̀ ní ìsinmi wá rí ìpọ̀rí àkànrin bí ọkọ̀ yàn yìí. Ọkọ̀ ta ni? Wọ́n dúró sí bí wọ́n ra àkànrin bí. Oníbàárà mi lásán mà ní abẹ́ni tó gbé bọ́tù ọ̀tà dání. Tọ́mọ̀ ọmọ òbí dání. Mo ta omi fún oníbàárà mi lásán ni mi ò mọ̀ kí ló wá ṣẹlẹ̀. Mo wá fẹ́ pe àbúrò mi mo rí pé kò dọ́gba fún network. Ẹyẹ ẹ sọ pé òun fẹ́ bá mi pè torí òun ló sọ fún mi pé Èkó rán pè bí ó sọ pé apá àjàó rere mo tẹ̀ ti pè nọ́mbà fún àbúrò mi náà títí kò dọ́gba fún nọ́mbà náà. Mo wá gbé fóònù rẹ lọ mo wá mú fóònù mo gbé fóònù tó àrọ́ mi mo gbé fún ó rẹ̀ kó n fẹ́ bá mi pè fún àbúrò mi ó dẹ̀ rọ báyìí rí sí pé kó n rọ bá mi pè pé nẹ́tíwọ̀kì tó wà níbi kò dọ́gba fún nẹ́tíwọ̀kì bí kò ń rọ sí òkèèrè ọ̀hún. Abẹ́ gbé fóònù yìí fún. Nígbà tẹ́ ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọn àjẹ́ ó yẹ yí pé Èkó lẹ̀ ń bọ̀ Èkó ìlú ọgbọ́n ẹ wo fóònù yìí ti relé. Iye wo ló rọ. Fóònù yìí ti relé dé yìí. Kò rí ìrẹ́ èdè mi orúkọ Jésù. Ẹ máa wá lọ ẹ wọ ẹ̀ṣà kúrò wájú ṣọ́ọ̀bù mi ẹ máa wá lọ mi ò fẹ́ wà láwọn ẹ̀ṣẹ̀ nínú. Ẹ̀dùn kí ni. ìrọ̀ burúkú kò rí pé. Ẹjọ́ ẹ máa gòpin síbí o. Ìbọn ni mo fẹ́ wà rọ̀ léèṣe àti àbúrò mi tó wà rẹ̀ kó àti ẹni tó gbé fóònù náà tó gbé lọ àtẹ̀mí náà ní sí ìbọn àfẹ́ wà rọ̀ léèṣe. Èmi jẹun tó mú fóònù yẹn ni nǹkan tí mo rò pé mo kàn lè ṣe fún yín sì ni pé màá ya yín fóònù mi ẹ máa tẹ nọ́mbà yìí síbí tí màá bá yí pé ẹni yẹn tọ́nà bá sọ pé fóònù yìí ò tí ì relédè yìí. wàhálà ti ṣe ẹ̀rọ ìwé kó báyìí. ìsìdọ́gba fẹ́yìn ló yá ẹ pé. Irú ọmọ mo wá rèé torí Ọlọ́run. ní kíni ẹ ti fẹ́ mélé lọ àkúmọ̀ bóyá wọ́n wọ́n yìí náà wà ní ẹ pé nọ́mbà yìí kí n bá yí pé nínú ìjàre. Ẹ wo ẹ dáhùn professional ní ìgbọ́ odò ẹjọ ẹ̀ta ẹ̀rùn àrùn. Ẹ wo ẹ bóyá kẹ má bínú fóònù eléyìí ti kú o wọ́n ní switch off. Fóònù wo ni switch off? Fóònù tó dùgbà tí mo fẹ́ kó lórí àjàṣe. Mo cháàjì fóònù náà tó kú fún mi náà ní bámbám. Wọ́n ti pa fóònù yìí ẹ̀wọ̀ ó tiẹ̀ ti wá tí mo ti àánú tí mo ti ojú àánú mi tiẹ̀ ti wá tó báyìí. Kí ni ẹ wẹ̀wẹ̀wẹ̀ ẹ pàṣẹ fún jàlù. Ìkórìíwò ọ̀rọ̀ ìtì àárọ̀ ayé mi. Ẹ̀tí. Ní kíni. Kíni kan mo fẹ́ kẹ́ ṣe fún mi rẹ̀ sí. Kíni. Ọ̀rọ̀ ọkùnrin tẹ́ bá ti ṣe fún mi má ṣe mí fún mi mọ́. Ṣé ẹ̀rọ tó fi pè yín lórí fóònù àgbo yín? Ẹ gbé fóònù yín ràn fún mi rẹ̀ sí. Kí n gbé fóònù tèmi kí n fún yín. Kì í gbé fóònù náà kì í wà lọ sí. Kì í wà fóònù náà lọ dé ibi tí wọ́n gbé fóònù náà tó gbé lọ.
kẹ́ fi wá fóònù yìí lọ kẹ́ tún gbé fóònù tèmi náà lọ. ẹ máa mi ìfẹ́ wà lọ yáyáyáyá ẹ kú bí sísè yé gbọ́ bẹ́ẹ̀ ẹ máa lọ àkúmọ́ bọ́lá ó lè lọ́wọ́ ayé.